hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o níbi gbogbo tí a bá ti ń gbọ́ wa lágbàáyé. Àwa ìjọ Orí Afẹ́fẹ́ la gbé ìsìn wá bá lónìí. Jesus lovers everywhere like community church. Olùfẹ́ Jésù Kristi lágbàáyé. Àwa la gbé ìsìn wá bá lónìí o. Gbogbo bí tẹ́ bá wà lágbàáyé jẹ́ ti ń gbọ́ wa. A kí wa tọ̀wọ̀tọ̀wọ̀ wípé a kú ojúmọ́, a kú ọjọ́ Olúwa. Òní ọjọ́ Olúwa. Ìwé mọ́ sọ pé ká mọ ọjọ́ Olúwa ká yà á sọ́tọ̀ láti yà á sí mímọ́ níbi gbogbo tá a bá ti wà lágbàáyé káké sí àwọn èèyàn wa gbogbo àwọn tí ó nífẹ̀ẹ́ ìsìn wa lórí afẹ́fẹ́, gbogbo àwọn tá a jọ ń parapọ̀ darapọ̀ lọ́jọ́ ọjọ́ ìsinmi láti mọ rírì Ọlọ́run papọ̀, láti jọ́sìn sí Olúwa, láti júbà Ọlọ́run. Káké sí gbogbo ènìyàn wípé a ti dé o, a ti dé nínú ìsìn, kí gbogbo ènìyàn kó bọ́ sórí afẹ́fẹ́ kó jẹ́ kájọ ṣe ìsìn lápapọ̀. Kájọ mọ rírì Ọlọ́run, kájọ mọ ohun tó ń ṣe nínú ayé wa. Lákọ̀ọ́kọ́ ni wípé a ó fi ọpẹ́ wọlé, láì dára wa lágara. Ẹ jẹ́ á fi ọpẹ́ wọlé. Ọpẹ́ ló yẹ ká fi fún Ọlọ́run. Ọpẹ́ tọ́ sí, ìyìn tọ́ sí, ògo tọ́ sí, ògo tọ́ sí. Mo fẹ́ kí a fi ọpẹ́ wọlé, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọkàntọkàn wa wípé Ọlọ́run ó ṣeun. Ìwé mọ́ sọ pé torí pé Olúwa ṣeun, torí àánú rẹ̀ ó ṣe kíni, ó dúró láéláé. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tí ò já ti dòkú, ọ̀pọ̀ ti lọ nínú ọdún yìí. Sunday kejì rèé, ọjọ́ ìsinmi kejì rèé, ọjọ́ 13 ní oṣù táwa nínú rẹ̀ yóò oṣù keje. Ọ̀pọ̀ ló ti lọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ló ti lọ ní ọdún yìí, ọ̀pọ̀ ló lọ lọ́sẹ̀ tó kọjá, ọ̀pọ̀ ló lọ níbẹ̀rẹ̀ ọdún, ọ̀pọ̀ ló lọ bá ṣe wọ́n ní oṣù yìí. Ṣùgbọ́n àyíwà láàyè rere. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó dá wa sí, tó dá ẹ̀mí wa sí, tó dá ọkọ sí, tó dá aya sí, tó dá ọmọ sí, tó dá òbí sí, tó dá ẹ̀gbọ́n àti àbúrò sí. Ọlọ́run tó dá wa sí, tó pa àlọ àti àbọ̀ wa mọ́. Ọlọ́run tó ń ṣètọ́jú wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká yìn, mo fẹ́ ká mọ rírì ẹ̀ o, mo fẹ́ ká mọ rírì ẹ̀. Èèyàn lè lágbára kó ní bí Ọlọ́run, èèyàn lè lówó kó lówó bí Ọlọ́run, èèyàn lè lọ́rọ̀ kó ní bí Ọlọ́run sà. O ò lè ní nǹkan bẹ́ẹ̀ ẹni tó fún ẹ. Kò ní bó ṣe ní nǹkan dé, ẹni tó fún ẹ nǹkan jù ẹ lọ. Bẹ́ẹ̀ ni ájù wọ́n tí ò ṣe é wí lẹ́jọ́, òun lọ́lọ́run. Gbogbo èèyàn ni òun lọ gá gbogbo ènìyàn, òun lọ gá gbogbo wa. Abiyamọ tó tọ́ sí ni, mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Abiyamọ tó tọ́ sí ni, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká yìn. Níbi gbogbo tó bá wà, ìwọ tó bá lè kọrin sí, mo máa ń sọ ọpẹ́ jẹ́ dandan nínú ohun gbogbo. Ọpẹ́ jẹ́ dandan nínú ohun gbogbo. Ọpẹ́ ò ń sọ̀rọ̀ àwáwí o, ọpẹ́ ò sọ̀rọ̀ ìṣòro. Ọpẹ́ jẹ́ dandan nínú ohun gbogbo. Ó ní jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kó yin Olúwa. Ẹ máa yin Olúwa. Gbogbo àwa tí a wà láyé lọ́pẹ́ jẹ́ dandan fún. Gbogbo ohun tó ní ẹ̀mí ni wá. Àwa náà ní ẹ̀mí, ẹ jẹ́ á yin Olúwa, ká yin Ẹlẹ́dàá wa. Ọba tó yìí fún wa ní ẹ̀mí, tó ní ká máa mí, tó yìí mú ká wà, tó ní ká máa wà. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ká yìn pé ó ṣe. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run Ẹlẹ́dàá mi o, Ọlọ́run rọ̀ mi o, ó ṣe. Ẹ̀mí mímọ́, ó ṣe lọ́pọ̀lọpọ̀ lórí ayé mi, lórí àyànmọ́ mi, lórí ìpè yìí. Ó ṣeun. Wọ Ọlọ́run tí ò jẹ́ kí ohun rere ó wọ́n wá, ó jẹ́ aṣaláìní ohun rere, ó jẹ́ aṣubú dànù. Ní lílọ ní bíbọ̀ wa, òun ṣètọ́jú wa. Ó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Má máa fi ayé rẹ̀, àyànmọ́ rẹ̀ wé ti ẹnìkejì rẹ̀. Má máa fi ayé rẹ̀ àtàyànmọ́ rẹ̀ wé àwọn tó wà nítòsí rẹ̀, àbáwọn tó wà lọ́nà jíjìn, àwọn tó mọ̀ àtàwọn tó mọ̀ rí. Bó ṣe dá táyé, wọ́n ní bó ṣe dá táyé ló dá Kẹ́hìndé. Irọ́ kò dá wọn bẹ́ẹ̀ o. Wọ́n lè jọ gé ènìyàn, ṣùgbọ́n ìpinnu rẹ̀ fólúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ètò rẹ̀ fólúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìrìn àjò àti ìpèníjà, ìrìn àjò àti ìdojúkọ, ìrìn àjò àti ìdánwò fólúkálùkù ọ̀tọ̀ ni. Ohun tó ní lẹ́tò fún olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ohun kan ṣo la mọ̀ ní wípé ètò rẹ̀ fún àlàáfíà ni, kò ṣe fún ibi, láti mú wa dé òpin ìgbẹ̀yìn àti ìrètí. Tí ò bá tí ì dópin, má sọ̀rètí nù. Tí ò bá tí ì dé ìpele ìgbẹ̀yìn, má sọ̀rètí nù. Ọlọ́run ń bẹ fún ọ. Gba Ọlọ́run gbọ́ kó ń bẹ fún ọ. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àsìkò ọpẹ́ rèé. Fífún. Olórin kọ́ ní pé ẹ fi fún òun lónìí. Bàbá mi ló ní ìyìn àtọpẹ́, ẹ fi fún. Olórin ló kọrin yẹn fún wa. Ọlọ́run ló ní, kò sẹ́ni tó ní. Ọlọ́run ló ní. Mo fẹ́ràn àwọn Yorùbá gidigidi. Wọ́n ní Ọlọ́run ló lọ́pẹ́, ọba ló lọ́pẹ́ o. Ọlọ́run ló ní, òun ló lọ́pẹ́. Ẹ jẹ́ á fi fún. Máa yin Olúwa tọkàntọkàn. Gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run gbọ́dọ̀ wá láti ọkàn rẹ o. Bó bá yìn tọkàntọkàn ni, bó bá ń gbàdúrà tọkàntọkàn ni, bá ń béèrè lọ́wọ́ ẹ̀ tọkàntọkàn ni, bó bá ń jọ́sìn tọkàntọkàn ni, ohunkóhun tó bá ń ṣe pẹ̀lú Ọlọ́run ó gbọ́dọ̀ wá láti inú ọkàn rẹ. Tí ó bá wá láti inú ọkàn rẹ, kì í ṣe Ọlọ́run ló ń bá dòwò pọ̀ yẹn o, kò ń ṣe Ọlọ́run ló ń bá ṣe nǹkan yẹn nìyẹn o. Ṣùgbọ́n tó bá jẹ́ Ọlọ́run ni, ọpẹ́ rẹ, ìyìn rẹ ó gbọ́dọ̀ wá láti ọkàn rẹ. Ẹgbẹ́ ohun tí ìwé mọ́ sọ,
ó ní Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi ó bẹ̀rù? Ọba tí ò jẹ́ a máa bẹ̀rù, ọba tí ò jẹ́ kí ayé ó pa wá láyà, ọba tí ò jẹ́ kí ìjì ayé ó pa wá láyà, gbogbo ìpèníjà wa àti ìdojúkọ wa kò jẹ́ ó pa wá láyà. Ó ní Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Ọba tí ò jẹ́ kí àyà fò wá. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìwọ tó lè kọrin máa kọrin, ìwọ tó lè ka orin Dáfídì máa ka orin Dáfídì, ìwọ tó lè rántí gbogbo oore rẹ̀ àti àǹfààní rẹ̀ fún ọ, ó yá máa rántí rẹ̀ kó máa sọ fún pé ó ṣe é. Mo rántí ohun tó ṣe fún mi lọ́sẹ̀ tó kọjá o, bó ṣe gbà mí lọ́wọ́ ewu ayé, ewu ọ̀sán, ewu òru, ewu ojoojúmọ́, ewu àjìn, bó ṣe gbà mí ó ṣeun. Ìwọ tó lè rántí bó ṣe gbà ọ́ lọ́wọ́ okùn àwọn pẹyẹpẹyẹ. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbanigbani tí gbogbo ayé ń sàtọ̀ wá o, olùgbàlà, olùwòsàn, olùdáǹdè. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Òun nìkan ṣo lọ́pẹ́ tọ́ fún, òun nìkan ṣo ní ìyìn tọ́ fún. Ó ní pé nígbà tí àwọn ènìyàn búburú, àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀, wọ́n sì ṣubú. Bí ogun tilẹ̀ dó tì mí, àyà mi kì yóò fò. Bí ogun tilẹ̀ dìde sí mi, nínú èyí ni ọkàn mi yóò le. Kò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà, kò sí ohunkóhun tó lè jẹ́ ìdojúkọ, bó tilẹ̀ wù kán pọ̀ tó. Ìwé mọ́ sọ pé nínú rẹ̀ làyà mi ó le, nítorí pé Olúwa ni agbára ẹ̀mí mi. Ìwọ tó folúwa Ọlọ́run àwọn ọmọ ogun ṣagbára ẹ̀mí rẹ̀, la ẹnu rẹ̀ gbòòrò kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó fi mí sílẹ̀, èmi náà ní fi ọ́ sílẹ̀. Abili akataba. Ọlọ́run ò fi mí sílẹ̀, èmi náà ní fi ọ́ sílẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló lè fi ènìyàn sílẹ̀, ọ̀rẹ́ ń fini sílẹ̀, aya ń fini sílẹ̀, ọkọ ń fini sílẹ̀. Ẹni téèyàn jọ wà tipẹ́tipẹ́, 20 ọdún, 30 ọdún, wọ́n ń fini sílẹ̀. Òbí a máa fọmọ sílẹ̀, ọmọ máa fòbí sílẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ni òun fìyàn sílẹ̀, Ọlọ́run ni òun kọ̀yàn sílẹ̀. Òun ni agbára ẹ̀mí gbogbo àwa tá a gbọ́kànlé, àwa tá a gbọ́kànlé, tá a gbẹ́mìí wa lé. Ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run ní tòótọ́ lágbára ẹ̀mí rẹ, mo fẹ́ kó yìn lówùrọ̀ yìí. Ó ní ohun kan ni èmi ń tọrọ ní ọ̀dọ̀ Olúwa, òun náà ni èmi ó máa wá kiri, kí èmi kí ó lè máa gbé inú ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo, kí èmi kí ó lè máa wo ẹwà Olúwa, kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀. Ohun kan lèmi ó máa wo. Ò ní wo ìṣòro rẹ, ò ní wo ohun tó ń là kọjá, ò ní wo bí ayé ṣe rí, bí ayé ṣe ń lọ, ò ní wo ohun tá a fi dùn ọ́, ò ní wo bí tá a ti yàn ọ́ jẹ, ò ní wo wípé àti ìyà ọ́ sílẹ̀ àti fi ọ́ sẹ́yìn, ò ní wo bí ayé ṣe rí rúdurùdu, ò ní wo bí tọ́ta ti ń sọ pé aláyè, ò ní wo àwọn nǹkan tó rí pé àwọn àdúrà yóò tí gbà, àwọn àdúrà yóò ti gbà, ò ní wo àwọn àsọtẹ́lẹ̀ rẹ tó ìdúró tí ò tí ì ṣẹ, ò ní wo àwọn ìlérí rẹ tó dúró tí ò tí ì ṣẹ. Ó máa wò wípé ohun kan ṣo ló máa lépa o, ni ọkàn rẹ ń ṣàfẹ́rí ṣá nínú wúdùwúdù ayé, nínú ogun ayé lábẹ́ bó ti ń kórí, wípé kí o lè máa gbélé Olúwa, iwájú Olúwa ó ní ìfẹ́ ọkàn rẹ, pé kí o lè máa gbé wájú Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ gbogbo, kí o sì máa yí kíni, kí o máa wo ẹwà ìwà mímọ́ rẹ̀ lọ́jọ́ ayé rẹ gbogbo, nítorí pé o fẹ́ fi wà láàyè Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o fẹ́ fi ṣe ohun tí ọkàn rẹ ń ṣàfẹ́rí lójoojúmọ́ ayé rẹ, o fẹ́ fi ṣe ìlépa àyànmọ́ rẹ. Ohun tó ṣe kókó ni fún àwa tí a fi Ọlọ́run ṣe agbára ẹ̀mí wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká yìn Olúwa tọkàntọkàn, ká jẹ́ kó mọ̀ pé lóòótọ́ la mọ rírì ẹ̀. Ó ṣe Ọlọ́run yàtọ̀ agbára. Lórúkọ Jésù Olúwa wa. Bàbá gba ọpẹ́ wa, ọmọ gba ọpẹ́ wa, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Pé o fún alóore ọ̀fẹ́ àti padà wá bá ọ, láti jọ́sìn sí ọ, láti yìn ọ, láti kí ọ pé o ṣe. Akiri sórí aṣọ́rẹ́ kiri. Lónìí agbéra wa bá Ọlọ́run gbogbo àgbáyé, Ọlọ́run wa, Ọlọ́run ẹ̀mí, bàbá ẹ̀mí, agbéra wa bá ọ láti yìn ọ, láti bá rúburúbú lábẹ́ ẹsẹ̀ rẹ, lórí àyọ̀mọ́ wa, lórí ayé wa, lórí ẹbí, lórí ará, lórí ẹ̀gbọ́n, àbúrò, òbí, ọkọ, aya, àwọn ọmọ, lórí gbogbo àwọn ènìyàn tó sopọ̀ mọ́ wa nílé iṣẹ́, níbi tá à ń gbé, níbi gbogbo alábàárà, olùtajà, gbogbo àwọn èèyàn tá a ní nǹkan bá ṣe, àyàn lórí gbogbo wa. Ó jẹ́ kí bí ó dé bá wa, ó jẹ́ àsọkún, ó jẹ́ àsọnù, ó jẹ́ kí ọ̀tá kó rẹ́yìn wa. Ọlọ́run ṣe gba ọpẹ́ wa, pé o tún pè wá jọ lónìí láti bá wa sọ ọ̀rọ̀ rẹ, láti fún wa ní òye ọ̀rọ̀ rẹ, láti mú kí ìyè wa ṣí, ká lè wọ̀ ọ́ sí, ká lè gbé ìgbé ayé wa láìkọsẹ̀. Orúkọ Jésù Kristi Olúwa gba ẹ̀yìn wa. Ọpẹ́ ìwájú òṣètò ọgbà níwọ̀n bá àkókò tí a ó bá ọ dàpọ̀ lówùrọ̀ yìí, gba ìṣàkóso. Jẹ́ kí agbára ẹ̀mọ́ kó wò wá, jẹ́ kí òróró agbára ẹ̀mọ́ kó balẹ̀ wá. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi
Olúwa wa. Jẹ́ ká mi ẹ̀ kó lárinrin lórúkọ Jésù Olúwa wa. Gbólóhùn mẹ́ta mo fẹ́ ká sáré gbà ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run. Mo máa fi Ẹ́sítérì orí kìíní ẹsẹ̀ 12 àti 13 máa sáré fi kẹ́ gbólóhùn tí mo fẹ́ ká gbà mo fẹ́ fi kẹ́ndì. Ó ní ṣùgbọ́n Fástì ayaba kọ̀ láti wá nípa àṣẹ ọba láti ọwọ́ àwọn ìwẹ̀fà rẹ̀. Nítorí náà ni ọba bínú gidigidi, ìbínú rẹ̀ sì gbiná nínú rẹ̀. Ọba sì sọ fún àwọn ọlọ́gbọ́n ọkùnrin tí wọ́n mòye àkókò. Nítorí bẹ́ẹ̀ ni ìwà ọba rí. Azazozozo abalakataba. Ọba ńlá ni ó sì ṣàṣe. Orí rẹ̀ tó ga jù òun ni wípé ó fẹ́ ìyàwó tó rẹwà jù nínú gbogbo ìlú. Ó ní kó pe Fástì ayaba wá. Nígbà tí wọ́n pe Fástì ayaba, nígbà tí wọ́n ránṣẹ́ sí pé ọba ń pè ọ́ o, Fástì ayaba bá wò wípé tọ̀ òun ò lè wá o lásìkò yìí, òun ò lè wá. Lóòótọ́ kò tọ́ láti kọ̀hùn sí ọba lẹ́nu. Lóòótọ́ ẹnikẹ́ni tó bá ti kọ ohùn sí ọba lẹ́nu ó ń fi kú ṣeré nìyẹn o. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ti rúfin ọba nídà ọba ń gé o. Fástì kọ̀hùn sí ọba lẹ́nu. Ọba bá sọ wípé nígbà ọgbà tóun pé tí ò dáhùn kò gbọdọ̀ yọjú mọ́ o, àtòun gbogbo tó bá sopọ̀ mọ́ kò gbọdọ̀ yọjú mọ́ síwájú ọba pé ipò rẹ̀ ká gbé fẹ́lòmíì. Fástì ó bá ọjọ́ ẹbí pàdé, ọjọ́ ẹbí sì gbé mì. Àdúrà tó fẹ́ gbàre gbólóhùn mẹ́ta la máa fi gbà. Wàá sọ fún Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lábẹ́ bó ti wù kó rí ìyà mi ya ibi nínú oṣù yìí, nínú ọ̀sẹ̀ yìí, ní gbogbo ọjọ́ ayé mi, ìyà mi ya ibi. Ó máa gbé ohùn rẹ sókè wá pariwo ní ìyà mi ya ibi. Ó yá gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run lábẹ́ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà, ìyà mi ya ibi, ìyà mi ya ibi, ìyà mi ya ibi. Gbogbo ọjọ́ tó ń bẹ níwájú mi rà wọ́n padà. Gbogbo ọjọ́ ayé mi tó kù rà wọ́n padà. Lábẹ́ bó ti wù kó rí ìyà mi ya ibi. Ibi ò gbọdọ̀ dé bá mi, mi gbọdọ̀ bá ibi pàdé. Lábẹ́ bó ti wù kó rí ìyà mi ya ibi, ìyà mi ya ibi, ìyà mi ya ibi. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó máa tún ṣe léyìí tó tẹ̀lé. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní gbogbo ọ̀nà lórúkọ Jésù, yà mí ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn. Sọ fún Ọlọ́run, yà mí ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn. Ìwé mọ́ sọ pé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ òkùnkùn run. Ó yá sọ fún Ọlọ́run kó yà ẹ́ ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn. Olúwa lábẹ́ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà, yà mí ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn, yà mí ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn. Gba àdúrà yẹn sí Ọlọ́run. Àbàrákálíbúlì àkàtà gbà nínú ẹ̀mí, gbà léyìí tí gbogbo àlefe tí wàá gbóhun tó ń sọ. Yà mí ya òkùnkùn, yà mí ya iṣẹ́ òkùnkùn. Lábẹ́ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà, yà mí ya òkùnkùn, yà mí ya iṣẹ́ òkùnkùn. Jésù Olúwa wa. Ó máa tún fẹlẹ́ ìkún. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ wípé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lórúkọ Jésù Kristi, ní gbogbo ọ̀nà yà mí ya àìlóye, yà mí ya àìnímọ̀, yà mí ya ìparun tí à ń bí nípa àìlóye àti àìnímọ̀. Ó yá gba àdúrà yẹn sí Ọlọ́run. Ìparun tó tí ó tipasẹ̀ àìlóye wáyé, Olúwa yà mí yà wọ́n. Ìparun tó tipasẹ̀ àìnímọ̀ wáyé tí à ń ti fi àìnímọ̀ bí àìlóye bí, Olúwa yà mí yà wọ́n. Yà mí ya àìlóye, yà mí ya àìnímọ̀, yà mí ya àìlóye, yà mí ya àìnímọ̀. Gba àdúrà yẹn sí Ọlọ́run. Ìwé mọ́ sọ pé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ tó yẹ kó o ní tó fi ní ṣègbé. Ó yá lọ gbà á lọ́wọ́ Ọlọ́run. Gbà á lónìí. Gbogbo ipò àìlóye, ipò àìnímọ̀, Olúwa yà mí yà wọ́n, yà mí yà wọ́n. Má jẹ́ ń bá àwọn òpè parun nínú ayé. Má jẹ́ ń bá àwọn òpè parun nínú ayé. Má jẹ́ ń bá àwọn òpè parun, àwọn òpè ṣègbé nínú àyànmọ́. Lórúkọ Jésù Olúwa wa. Mo gbàdúrà lábẹ́ bó ti wù kó rí, nítorí ìtòyè ọ̀rọ̀ Ọlọ́run àti ìtòyè agbára ẹ̀mí mímọ́ láti òní lọ ní gbogbo ọjọ́ ayé wa, gbogbo ọkàn tó ń gbọ́ mi tọkàntọkàn tí ìgbàgbọ́ ń rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ àti pè yí, Ọlọ́run kó yà ọ́ ya ibi. Mo ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù kó rí, Ọlọ́run kó yà ọ́ ya ibi. Lábẹ́ bó ti wù kó rí, Ọlọ́run kó yà ọ́ ya òkùnkùn àti iṣẹ́ òkùnkùn. Lábẹ́ bó ti wù kó rí,
Ọlọ́run kó yà ọ́ ya àìlóye àti àìnímọ̀. Ọlọ́run kó yà ọ́ ya gbogbo ìparun tí àìlóye ń bí, gbogbo ìparun tí àìnímọ̀ ń bí. Ọlọ́run kó yà ọ́ yà wọ́n lábẹ́ bó ti ń kórè ìmọ̀ tó nílò, òye tó nílò láti jọba, láti lékè nínú ayé. Lórúkọ Jésù Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Ọlọ́run nínú àkókò tá a ní lónìí, nínú wákàtí láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti gbọ́ ohùn rẹ, ṣí wa níyè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Òróró lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ ó yá dà á lé wa lórí. Jẹ́ kí aago wa kó kún àkúọ́ sílẹ̀. Ó ṣe Ọlọ́run bàbá wa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí àmì ẹ̀ kó lárinrin, lórúkọ Jésù Kristi Olúwa wa. A máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ń ṣe láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Òní a máa tún tẹ̀síwájú láti kọ́ nípa ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ohun tí a máa wá fi ṣe àtẹnumọ́ lónìí ni ipò ohun gbogbo. Ẹ má ṣe gbàgbé o, mò ń sọ nípa àwọn nǹkan bíi méje tí a gbọ́dọ̀ lè mọ̀ yàtọ̀ nínú ẹ̀mí, nípa ohun tá à ń rí nínú ohun tá à ń rí nínú ayé, nínú ìrírí wa àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Àwọn ohun méje wà. Bó o bá mọ gbogbo nǹkan, tó o bá lè lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nínú gbogbo nǹkan, ó gbọ́dọ̀ lè lò ó nínú àwọn ohun méje yìí. A sọ nípa àwọn ẹ̀mí, ó gbọ́dọ̀ lè mọ̀ ẹ̀mí yàtọ̀. A sọ nípa àwọn orísun, ó gbọ́dọ̀ lè mọ àwọn orísun nǹkan yàtọ̀, pé eléyìí kọ́ ni Ọlọ́run sọ nípa rẹ̀, eléyìí kọ́ lórísun mímọ́, eléyìí lórísun mímọ́. Ta ló ṣe ìdásílẹ̀ eléyìí ó ṣe Ọlọ́run kọ́ ló ṣe ìdásílẹ̀ eléyìí, Ọlọ́run kọ́ ló gbélé kalẹ̀, èṣù ló gbélé kalẹ̀. Ó gbọ́dọ̀ lè sọ nípa àwọn orísun, bí nǹkan ṣe wáyé, bí nǹkan ṣe, bẹ́ẹ̀ àgbékalẹ̀ nǹkan ṣe dé. Ìyẹn a ti sọ lọ́sẹ̀ tó kọjá. Lónìí a fẹ́ kọ́ wa bí a ṣe lè mọ̀ nípa ipò ohun gbogbo. Bóyá irọ́ ni nǹkan tó ń bẹ níwájú rẹ̀ àbó òótọ́ ni, ó gbọ́dọ̀ lè mọ ipò tó wà. Ṣé ipò ààyè ló wà àbí ipò òkú? Ó gbọ́dọ̀ lè sọ nípa agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ó gbọ́dọ̀ lè sọ ẹni tó ń bá ọ sọ̀rọ̀, ṣó ń purọ́ fún ọ ni àbó sòótọ́? Ẹni tó ń bẹ níwájú rẹ̀, ṣó lóòótọ́ ni àbó nírọ́? Ó gbọ́dọ̀ lè sọ nípa agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀, ó gbọ́dọ̀ lè sọ pé ṣé irọ́ ni ìṣẹ̀lẹ̀ yẹn ni àbó òótọ́? Mò ń rí lóòótọ́, àmọ́ kí ni ipò rẹ̀ gangan? Ààrẹ àwọn tá máa kí wípé báwo ni wọ́n á ní pé dáadáa ni. Ìwọ tó bá ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ wa lè sọ pé irọ́, bó tẹ̀ pé ó sọ pé dáadáa ni, ṣùgbọ́n ipò tó wà òun ṣe ipò dídára. Nǹkan kan ń ṣẹlẹ̀, ohun ibi kan ń ṣẹlẹ̀. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lá jẹ́ kó lóye nǹkan wọ̀nyí, láfi ìmọ̀ nǹkan wọ̀nyí yí ọ, ó gbọ́dọ̀ lè mọ̀. A máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí láti inú ìwé Genesis 47, 27. La máa fi bẹ̀rẹ̀ ìtàn Ísáàkì àti àwọn ọmọ rẹ̀ Ísọ̀ àti Jákọ́bù. A bá ka ẹsẹ̀ kìíní orí Genesis tí a wà yẹn 27, 2 àti 7. Wọ́n ní ó sì ṣe tí Ísáàkì gbó, tí ojú rẹ̀ sì ń ṣe bàìbàì. Wọ́n tó ń gbọ́ mi tọkàntọkàn, ojú rẹ̀ ò ní ṣe bàìbàì. Èèyàn lè dàgbà kó gbó lóòótọ́ kójú rẹ̀ má ṣe bàìbàì. Ó ń bẹnu Bíbélì. Mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi nítòótọ́, tí ìyà nípa kó ń bẹ nínú rẹ̀, ojú rẹ̀ ò ní ṣe bàìbàì débi tá fọ́. Ojú rẹ̀ ò ní ṣe bàìbàì débi tá parẹ́. Ò ní sọ ojú nù. Ìwọ tó rá mi ìṣe lẹ́ẹ̀mẹ́ta, ò ní sọ ojú rẹ̀ nù. Àtọ́jú ara àtọ́jú ẹ̀mí ò ní sọ wọ́n nù. Ó rá mi yẹn ṣe sà. Mo ní ìwọ tó rá mi yẹn ṣe lẹ́ẹ̀mẹ́ta sẹ́. Abilakataba. Mo wí fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè. Ò ní sọ ojú rẹ̀ nù. Àtọ́jú ara àtọ́jú ẹ̀mí ò ní sọ kankan nù. Ojú ara àtọ́jú ẹ̀mí kò sí ìta ṣe bàìbàì. Ísáàkì gbó, ibi tí ìṣòro yẹn ti bẹ̀rẹ̀ rèé o. Ísáàkì dàgbà, ó gbó. Ojú rẹ̀ sì ń ṣe bàìbàì. Tó bẹ́ẹ̀ tí kò lè ríran, ó fọ́jú nìyẹn. Ẹni tí ò lè ríran ti fọ́jú. Tí kò lè ríran. Ó pe Ísọ̀ ọmọ rẹ̀ àkọ́bí, ó sì wí fún un pé, ọmọ mi. Òun sì dá a lóhùn pé, èmi nìyí. Ẹ jẹ́ á sáré tètè ká bọ́ sí ẹsẹ̀ 22 yẹn, ká sáré kà wálẹ̀, torí ohun tí mo fẹ́ mú jáde nínú ìtàn yìí. Ó sì tọ̀ bàbá rẹ̀ wá, ó wí pé, bàbá mi. Òun sì wí pé, èmi nìyí. Ìwọ ta ni ọmọ mi? Torí kò lè ríran, ojú ara rẹ̀ ti
ṣe kíni ó ti ń ṣe bàbà kò ríran mọ́, ó ti fọ́. Ó ní ìwọ ta ni ọmọ mi, torí mọ̀ pé òun lọ́mọ méjì ṣùgbọ́n kò lè sọ èyí tí kò lè ṣe àtọ́nú àwọn ọmọ rẹ̀ mọ́. Jacob sì wí fún bàbá rẹ̀ pé èmi Ísọ̀ àkọ́bí rẹ ni. Jacob ń purọ́ fún bàbá rẹ̀. Èmi tì sí ṣe gẹ́gẹ́ bí o ti sọ fún mi. Dìde jókòó, èmi bẹ̀ ọ́ kí o sì jẹ nínú ẹran ìgbẹ́ mi, kí ọkàn rẹ lè súre fún mi. Ire tó máa pẹ́, ire tá à ń sún fúnyàn tó lè pẹ́, òun ni ire tó wá látọkàn, kì í ṣe ire orí ahọ́n nìkan, kì í ṣe ire ètè nìkan. Ire tá a pẹ́, ìsúre tá a pẹ́, ìtó wá látọkàn ni. Òun lè jẹ́ pé kò sí bó ṣe lè rí láyé, ìyẹn gbọ́dọ̀ gba ìsúre látọkàn lọ́wọ́ àwọn òbí rẹ̀ nínú ara àti àwọn òbí rẹ̀ nínú ẹ̀mí. Bí bẹ́ẹ̀ kọ́, ewu ń bẹ. Ó ní ìdè kó jókòó kó jẹ nínú ẹran ìgbẹ́ mi kí ọkàn rẹ lè súre fún mi. Ísákì sì wí fún ọmọ rẹ̀ pé èyí ti rí tí ìwọ fi tètè rí bẹ́ẹ̀ ọmọ mi, torí tó bá lọ sínú oko lóòótọ́ kò yẹ kó yá ọba òun, ṣùgbọ́n ó tètè yá. Ó ní èyí ṣe tó ṣe rí bẹ́ẹ̀ tó ṣe tètè rí. Òun sì wí pé nítorí tí Olúwa Ọlọ́run rẹ mú tọ̀ mí wá ní. Irọ́ ló ń pa, irọ́ ló yìn pa, ó yìn dárúkọ Olúwa. Ìwọ tó ń forúkọ Olúwa purọ́, wọ́n mọ̀ sọ pé ká má ṣe pe orúkọ Ọlọ́run lékè, ká má ṣe forúkọ Olúwa ṣèké. Wọ́n tó ń forúkọ Olúwa purọ́ lọ ronúpìwàdà, torí ewu ń bẹ o, ewu ń bẹ. Ísákì sì wí fún Jákọ́bù pé èmi bẹ̀ ọ́ súnmọ́ mi kí èmi kí ó fọwọ́ bà ọ́ ọmọ mi, bí ìwọ ṣe Ísọ̀ ọmọ mi ní tòótọ́, bí bẹ́ẹ̀ kọ́ ó mọ̀ pé ó ṣeé ṣe ká tàn án. Ó wá ní kó súnmọ́ torí pé kí ni ó ti sọ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ rẹ̀, ó ti sọ ọ́ nù. Lóòótọ́ lójú ara ti wálẹ̀, àmọ́ ojú ẹ̀mí náà ti ṣe kí ni, ó ti wálẹ̀, kò sí ń bẹ̀ mọ́. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó ń bẹ nínú rẹ̀ ó ṣe kí ni, ó ti lọ, kò ṣiṣẹ́ mọ́. Ó wá ní pé kó súnmọ́, ó ní súnmọ́ mi, ó fẹ́ fọwọ́ kan, fẹ́ fọwọ́ bà á, kó bá wò bóyá Ísọ̀ ni àbí Jákọ́bù. Ó ní Jákọ́bù sì súnmọ́ Ísákì bàbá rẹ̀, ó sì fọwọ́ bà á, ó sì wí pé ohùn Jákọ́bù ni ohùn, ṣùgbọ́n ọwọ́ ni ọwọ́ Ísọ̀. Kẹ́ ẹ bá a rí wípé ìmọ̀ ẹ̀mí yàtọ̀ Ísákì ti lọ tán. Nígbà tó tún rí gbàgbàgbà pé ohun ò ṣe é ṣàyédèrú ẹ̀, pàápàá lákòókò níbi tí wọ́n wà yẹn ò lè ṣàyédèrú ohun. Bẹ́ẹ̀ ni ohun Táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé, ohun Jákọ́bù yàtọ̀ sí ti Ísọ̀, ṣùgbọ́n a lè ṣàyédèrú ara pé kéèyàn kó lọ wá àwọ̀ ẹran kó fi sára bí Jákọ́bù ṣe ṣe. Ó ní ohun bí ohun Jákọ́bù, ara bí ara Ísọ̀, nítorí pé ó rí irun, ó fi ọwọ́ ba ara Jákọ́bù, ó wá rí irun níbẹ̀ pé Jákọ́bù ò nírun lára, Ísọ̀ ló nírun lára. Àmọ́ ohun yìí ohun Ísọ̀ ni, ohun Jákọ́bù ni, kò ń ṣe ohun Ísọ̀. Ṣùgbọ́n kò ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yẹn mọ́, ó ti sọnù, kò lè sọ gbàgbàgbà pé à ń tàn ni. Òun kò sì mọ̀, ṣé ẹ̀ ń gbọ́ báyẹn, ẹsẹ̀ 23 ní òun kò sì mọ̀ nítorí tí ọwọ́ rẹ̀ ṣe onírun bí ọwọ́ Ísọ̀ arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni ó súre fún un, àtàn Ísákì. Nítorí pé kì í ṣe pé torí pé ó fọ́jú ara ni o, ṣùgbọ́n tó pé ó fọ́jú ẹ̀mí. Nítorí pé ìmọ̀ ẹ̀mí yàtọ̀ rẹ̀ nínú ẹ̀mí ó sọnù, abátàn, àtàn. Ojú ẹ̀mí rẹ̀ òun ni ìmọ̀ ẹ̀mí yàtọ̀ rẹ̀. Ẹ̀mí rẹ̀ ó lójú láti ríran bí Ọlọ́run ti ń rí. Òun ni agbára àti orí ọ̀fẹ́ láti mọ ẹ̀mí yàtọ̀, láti mọ ìyàtọ̀ nínú ohun gbogbo. Òun ni mo fẹ́ tẹnumọ́ lónìí nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ lè lu ìmọ̀ ẹ̀mí yàtọ̀ rẹ fún ní ipò ohun gbogbo. Ṣé ipò kìíní tó ń wò yìí, ṣé funfun ni àbí dúdú? Ṣé ìyè ni àbí ikú? Ṣé ìmọ́lẹ̀ ni àbí òkùnkùn? O gbọ́dọ̀ lè sọ ipò ohun tó ń bẹ níwájú rẹ. O gbọ́dọ̀ lè sọ ipò ẹni tó ń bẹ níwájú rẹ. O gbọ́dọ̀ lè sọ ipò ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ọ tàbí tó ń ṣẹlẹ̀ sẹ́lòmíràn. O gbọ́dọ̀ lè sọ pé kí ni ipò wọn gangan. O gbọ́dọ̀ lè sọ. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ jẹ́ ojú ẹ̀mí gẹ́gẹ́ bí ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 22 ṣe sọ fún wa. Tí n bá kà á fún wa ìwé ìhìnrere ti Lúùkù 24 kí ló sọ fún wa nípa ohun tá à ń sọ yìí. Lúùkù 24 ẹsẹ̀ 15 kí ló sọ fún wa? Ká sáré kà á.
nígbà tí òye bá yé wa wípé bí èèyàn bá sọjú ẹ̀mí rẹ̀ nù kò lè ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ tàbí kó lórí ọ̀fẹ́ ìmẹ̀mí yàtọ̀, èèyàn ó rí wípé lóòótọ́ ìmẹ̀mí yàtọ̀ ń ṣe ohun tí èèyàn lè sọ wípé mo lè ṣe àìní ẹ̀. Irọ́, àìgbọ́dọ̀ má ní ni, ó gbọ́dọ̀ ní, ó pọn dandan fún gbogbo onígbàgbọ́, pàápàá gbogbo ẹni ẹ̀mí ló gbọ́dọ̀ ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀. Ẹ ká ka ìrere ti Lúùkù orí 24 yẹn, ẹsẹ̀ 15 tàbí 15 yẹn, kí ló sọ? Ó ní ó sì ṣe nígbà tí wọ́n ń bá ara wọn sọ, tí wọ́n sì ń bá ara wọn jíròrò, Jésù tìkára rẹ̀ súnmọ́ wọn, ó sì ń bá wọn rìn lọ. Gbogbo ala rántí ìtàn yìí o. Ṣùgbọ́n a rú wọn ní ojú kí wọn kí ó má ṣe lè mọ̀. Ojú wo láti rú wọn? Ojú ẹ̀mí wọn ni. Wọ́n ríran lójú kojú lóòótọ́ lójú ara, ṣùgbọ́n ojú ẹ̀mí wọn ṣe kí ni? Apádé, kí wọ́n má lè mọ̀ wípé Jésù ló ń bá wọn sọ̀rọ̀. Tí a bá lọ sí ẹsẹ̀ 50 yẹn sí 51 yẹn, kí ló sọ? Ní ó sì ṣe bí ó ti bá wọn jókòó tí oúnjẹ, ó mú àkàrà, ó súre sí i, ó sì bù ú, ó sì fi fún wọn. Ojú wọn sì là, wọ́n sì mọ̀ ọ́, ó sì nù mọ́ wọn ní ojú. Nígbà tí ojú wọn là, wọ́n rí pé Jésù Olúwa rẹ̀ ń tà ń jíròrò nípa rẹ̀, ń tà ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n gbà tójú wọn là, Jésù ṣe kí ni? Ó pòórá, ó nù mọ́ wọn lójú. Ẹgbọ́n tó sọ, wọ́n sì bá ara wọn sọ pé ọkàn wa kò wá gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa. Ìwọ tó bá ń gbọ́ ohùn Olúwa Ẹlẹ́dàá rẹ, lóòótọ́ yẹ kọ́kàn rẹ máa gbiná nínú rẹ̀, kí ọkàn rẹ máa jẹ́rìí nínú rẹ̀ pé ohùn Ẹlẹ́dàá rẹ ló ń gbọ́. Òun ni Jésù sọ pé èmi mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí, torí pé àwọn àgùntàn mi gbọ́ ohùn mi, ohùn àjèjì wọn kì yóò gbọ́. Wọ́n tó bá jẹ́ àgùntàn Ọlọ́run lóòótọ́, ó gbọ́dọ̀ gbọ́ ohùn Olúwa, torí ohùn rẹ̀ nìkan ni yóò mú kí ọkàn rẹ ó gbiná nínú rẹ̀. Bóyá òun gbọ́ nípasẹ̀ ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àbó òun gbọ́ nípasẹ̀ ohùn ẹ̀mí mọ́ nínú rẹ̀, ni ọkàn rẹ gbọ́dọ̀ gbiná. Lára àwọn orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nìyẹn, pé Ẹlẹ́dàá rẹ ló ń bá ọ sọ̀rọ̀, Olúwa rẹ ló ń bá ọ sọ̀rọ̀, ọkàn rẹ gbọ́dọ̀ gbiná. Ísáàkì wò wípé nígbà tí kò ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ mọ́, níbi tá a kà fún wa ní Genesis yẹn, ó wò wípé ẹ jẹ́ ń lo òye ara, ẹ jẹ́ ń fọwọ́ ba ọmọ mi, tí bá fọwọ́ bàbá mọ̀ bóyá Ísáàkì ni, bóyá Jákọ́bù ni àbí Ísọ̀. Ìgbà tó fọwọ́ bà, ó rí wípé ara rẹ̀ ṣe wá jọ ti Ísọ̀ báyìí, àmọ́ ohun rẹ̀ jẹ́ ti Jákọ́bù, kò lè sọ ìyàtọ̀. Nítorí pé ọ̀pọ̀ nu wa, bó ṣe ń ṣe wá nínú ara la ṣe ń gbègbèsè ayé wa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n tó bá ti jẹ́ ènìyàn nípa ti ẹ̀mí, ó gbọ́dọ̀ máa gbọ́ ohun ẹ̀mí láti ṣe ìpinnu, láti gbègbèsè nínú ayé. Ènìyàn nípa ti ara ò lè wọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ máa fi bó ṣe ń ṣe ẹnu ara láti dájọ́ ohun gbogbo. Ó gbọ́dọ̀ máa dájọ́ ohun gbogbo nípa ti ẹ̀mí ni. Kó tá ń pè ní ẹni ẹ̀mí nìyẹn. Tó pé ìwé mọ́ sọ fún wa nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 14 wípé gbogbo àwọn tí à ń ti paṣẹ ẹ̀mí ń darí, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ìwé mọ́ sì sọ fún wa nínú ìwé Àìsáyà 50 orí 50 yẹn, ẹsẹ̀ 21, ó sọ fún wa wípé etí rẹ̀ ó sì gbọ́ ọ̀rọ̀ kan lẹ́yìn rẹ̀ wípé èyí yìí ní ọ̀nà, ẹ máa rìn nínú rẹ̀. Nígbà tí ẹ̀yin bá yí sí apá ọ̀tún tàbí nígbà tí ẹ̀yin bá yí sí apá òsì, kò ní í ṣe ibi tó yí sí, ó yí sí apá ọ̀tún àbó yí sí apá òsì, etí rẹ̀ yóò gbọ́ ohùn Ẹlẹ́dàá rẹ̀, yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn rẹ̀ pé èyí ní ọ̀nà, rìn nínú rẹ̀, nítorí pé ó jẹ́ ọmọ rẹ̀ nítòótọ́, nítorí pé ó jẹ́ àgùntàn rẹ̀ nítòótọ́. Kì í ṣe pé bó ṣe rí nínú ara rẹ̀, bí ó ṣe rí nínú ara rẹ̀, bó ṣe ń ṣe ọ́ nínú ara rẹ̀ ló ṣe gbégbèsè ayé rẹ̀. Irọ́, ìwọ tó bá gbégbèsè ayé rẹ̀ níbẹ̀, ó là sí ọ̀nà ìparun ni. Ṣùgbọ́n o gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, o gbọ́dọ̀ tẹ̀lé ohun ẹ̀mí mọ́. Ìmẹ̀mí yàtọ̀ la jẹ́ kó mọ̀ yàtọ̀ nínú ohun tí à ń sọ yìí. Ẹ rántí ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 16 ẹsẹ̀ 16 yẹn, nígbà tí Pọ́ọ̀lù àti Sílásì tó dé sí ìlú yìí ní Éfésù, àbí tígbà tí wọ́n rí wípé wọ́n bá arábìnrin kan pàdé, ọ̀dọ́mọdébìnrin kan tó ń sọ tẹ́lẹ̀ fún wọn,
lóòótọ́ ohun tó ń sọ òótọ́ ló ń sọ kò purọ́, àmọ́ ó ń sọ nípa ẹ̀mí àfọ̀ṣẹ, ó ń sọ nípa ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí abókù sọ̀rọ̀, àwọn ẹ̀mí alálùpàídà ló fi ń sọ̀rọ̀. Nígbà tí Paul bá wo inú ara rẹ̀ wípé ohun tí arábìnrin yìí ń sọ kò fún mi ní ìfọ̀kànbalẹ̀, kò fún mi lálàáfíà, kò mú àlàáfíà wá, kò mú òdodo wá, kò sì mú ayọ̀ ẹ̀mí mọ́ wá, ó mú rúdurùdu ọkàn wá. Ẹ jẹ́ kí n kà á fún wa. Ó ní ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà, ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa, ẹni tí ó ń fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá. Òun náà ni ó ń tọ Paul àti àwa lẹ́yìn, ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ó ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀, ọjọ́ pọ̀ ló fi ṣe o, torí Paul fẹ́ mọ̀ bóyá ìsọtẹ́lẹ̀ tó ń sọ yìí bóyá láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní àbá àtọ̀dọ̀ ẹ̀mí èṣù. Ṣùgbọ́n nígbà tí inú Paul bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi kí o jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Nítorí pé Paul ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó yè koro, ó lè sọ wípé eléyìí ò ń ṣe funfun dúdú ni, eléyìí ò ń ṣe ìmọ́lẹ̀ òkùnkùn ni. Ó sì pàṣẹ fún wípé ìwọ ẹ̀mí kẹ́mí tó ń ṣiṣẹ́ ní arábìnrin jáde lọ. Ìgbà tí Paul pàṣẹ fún ẹ̀mí yẹn láti jáde kúrò ní ọmọbìnrin yẹn, ẹ̀mí yẹn jáde lọ. Iṣẹ́ àti okòwò tí wọ́n ń fi ọmọbìnrin yẹn ṣe nípa ẹ̀mí àfọ̀ṣẹ, ẹ̀mí alálùpàídà, iṣẹ́ bá ṣe kíni, iṣẹ́ bá bàjẹ́ o, okòwò dàrú, wọ́n bá rówó mọ́, wọ́n rérè mọ́, wọ́n bá mú Paul àti Sílà, wọ́n bá mú wọn so, wọ́n tì wọ́n sínú túbú. Bẹ́ẹ̀ ni, tó pé wọ́n rérè mọ́. Gbogbo ohun tó ń yọ wá lẹ́nu rèé nínú àwa tá pera wa ní ẹ̀yà ara Kristi, pàápàá ní ìlú aláwọ̀ dúdú, pàápàá ní ìlú Nàìjíríà tí a wà yìí. Ohun tó ń yọ wá lẹ́nu rèé, ọ̀pọ̀ nu wa ò ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó yè koro. Ọ̀pọ̀ àwọn wòlíì èké, olùkọ́ èké ló wà nínú ayé, ló ń bẹ nínú ayé, tí wọ́n sì ń ṣe kíni, wọ́n fi àwọn ọmọ Ọlọ́run ṣe jẹ, wọ́n fi àwọn ènìyàn ọgọgọ̀rún ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ṣe jẹ. Àárí àwọn ẹni tó ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó yè koro tó wà ní pípé, tí wọ́n lè sọ wípé ẹ̀mí kẹ́mi kó jáde kí iṣẹ́ ẹ kó sì parun. Bẹ́ẹ̀ ni, kí àwọn ìjọ yẹn kó parẹ́, kó má sí ẹnikẹ́ni tí ó lè jọ́sìn níbẹ̀ mọ́, kí ó má sí ẹnikẹ́ni tí ó lè tẹ̀lé wòlíì èké mọ́ àbí olùkọ́ni èké mọ́. Kò sí ẹni tó lè ṣe bẹ́ẹ̀. Bí àwọn Paul, àwọn ọmọlẹ́yìn Jésù àkọ́kọ́ bí wọ́n ṣe ìṣẹ́ tó lè ṣe bẹ́ẹ̀. Nígbà tí Paul ṣe àbápàdé Élímà oṣó tó ń sọ ohun tí ò tọ́, lọ́wọ́ kan náà ló ń lo ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ̀ wípé ọmọ èṣù lélẹ́yìí, ẹ̀mí èṣù ló fi ń ṣiṣẹ́, ó sì bá wí, ó sì ṣe ìdájọ́ rẹ̀. Ẹni mélòó nu wa ló ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó yè koro tó sì wà ní pípé lónìí? Lálẹ́ wo ènìyàn la lè sọ wípé irọ́ dúdú lélẹ́yìí kò ń ṣe funfun, òkùnkùn lélẹ́yìí kò ń ṣe ìmọ́lẹ̀. Ká lé ẹ̀mí òkùnkùn náà jáde, ká bà ṣẹ́ òkùnkùn náà jẹ́, kí gbogbo èrè àti gbogbo ohun tó ń fi mú àwọn ọmọ Ọlọ́run, tó fi mú ọ lẹ́rú, tí wọ́n fi mú ọgọgọ̀rún ẹgbẹgbẹ̀rún ènìyàn, tó fi wọ́n sìrú, kó dẹ̀ bàjẹ́, kí àwọn pẹpẹ òkùnkùn yẹn kó parẹ́, kó má lè ṣiṣẹ́ mọ́, kí àwọn ènìyàn kó yé tàn wọ́n lẹ́yìn. Ẹni Olúwa ló lè ṣe bẹ́ẹ̀ lónìí. A kàn kóra wa jọpọ̀, à pọ̀, à ń yọ̀, à ń ṣe oríṣiríṣi lónìí, ṣùgbọ́n kò sẹ́ni tó ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó yè koro tó lè dáwọ́ iṣẹ́ ọ̀tá dúró nípasẹ̀ àwọn wòlíì èké àti àwọn olùkọ́ni èké. Ẹni tí ò bá ti ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yóò dìjẹ fún àwọn ọ̀tá o, a ó tàn nínú ayé. Bẹ́ẹ̀ ni, ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ó jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ nínú ohun tí a kò lè fojú ara rí o. Bẹ́ẹ̀ ni, ìmọ̀ ìjìnlẹ̀ ni ìmọ̀ ẹ̀mí yàtọ̀ jẹ́ fún ohun tí a kò lè fojú ara rí. A sì mọ̀ wípé nínú ẹ̀mí, ohun tí ó bá ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ló ń darí ohun tó ń ṣẹlẹ̀ nínú ara. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ni yóò jẹ́ kó mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ nínú ara. Ohun tí a rí lójú kojú nínú ara, a lè fi ìmọ̀ ẹ̀mí yàtọ̀ rí nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni, ẹ̀mí rẹ lè rí nǹkan bí Ọlọ́run ṣe rí, bọ́lọ́run sì ṣe fẹ́ kó rí. Ẹ má gbàgbé, a kọ́ nípa Mósè wípé nínú ìwé Hébérù yẹn, kí kọ́kọ́ fi ìwé Hébérù yẹn wá, wípé Mósè ó kọ̀ láti bá àwọn ìwé Hébérù orí 11 yẹn, ẹsẹ̀ 17 yẹn, ó kọ̀ láti bá àwọn ọmọ Íjíbítì jẹ ìgbádùn Íjíbítì.
irọ́, ó darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run nítorí pé ó rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó kọ Egypt sílẹ̀ ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Ìwọ náà dúró ṣinṣin bí ẹni pé ò ń rí ẹni àìmí. Ìmẹ̀mí àtọ̀ láfihàn wípé Ọlọ́run wà lóòótọ́. Ọlọ́run kan wà tí a ń pè ní Ọlọ́run tó dá ayé àti ọ̀run, tí a ń pè ní èmi ni, má ṣe bẹ̀rù. Lóòótọ́ ó wà ní tí ó ṣẹlẹ̀ sí Mósè ní nípa ìgbàgbọ́. Ó kọ Egypt sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó rí Ọlọ́run àìrí. Ìmẹ̀mí àtọ̀ ló ní, ó ní ẹ̀bùn ìmẹ̀mí àtọ̀ tó yè koro. Bá wo ìwé Kọ́ríńtì kejì orí 4 yẹn, kí ló sọ fún wa lórí ọ̀rọ̀ ìmẹ̀mí àtọ̀ yìí náà ni. Kọ́ríńtì kejì orí 4 ó sọ̀kọ̀ fún wa nípa ohun tí a ń fojú rí àti ohun tí a kò fojú rí. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 18 yẹn, ó ní níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí, bí kò ṣe ohun tí a kò rí, nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí, ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Ohun tí a kò rí tó wà nínú ẹ̀mí ti ayérayé ni. Ohun tí à ń rí, ohun tí ìgbà ìsinsìnyí ni. Ìmẹ̀mí yàtọ̀ ló máa jẹ́ ká mọ̀ yàtọ̀, láyé ká mọ̀ gbàgbàgbà pé eléyìí kì í ṣe ohun ti ìsinsìnyí, ohun tí ayérayé ni. Ó ló máa fi ohun àìrí nínú ara láfihàn wá nínú ẹ̀mí. Ìmẹ̀mí yàtọ̀ ni, iṣẹ́ rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni, nígbà tí ojú ènìyàn, gẹ́gẹ́ bí ìwé Lúùkù fi yé wa, ìwé ìrere ti Lúùkù orí 11 yẹn, bó ṣe fi yé wa wípé nígbà tí ojú ènìyàn bá yẹ kíni tó bá rí bákan náà, torójú ni ìmọ́lẹ̀ ara, gbogbo ara olúwa rẹ̀ yóò ní ìmọ́lẹ̀. Ó ní ojú ni ìmọ́lẹ̀ ara. Lúùkù orí 11 ẹsẹ̀ 3 àti 4. Ó ní ojú ni ìmọ́lẹ̀ ara. Bí ojú rẹ bá mọ́, gbogbo ara rẹ á mọ́lẹ̀, ṣùgbọ́n bí ojú rẹ bá burú, ara rẹ pẹ̀lú á kún fún òkùnkùn, nítorí ojú ni ìmọ́lẹ̀ ara. Bẹ́ẹ̀ ni, mo fi yé wa wípé àtojú ẹ̀mí àtojú inú Ọlọ́run ní jó fọ́ o, Ọlọ́run sì ní jó ṣe bàbà. Ẹ wo ìwé Éfésù yẹn náà, ó sọ̀rọ̀ nípa ìmọ́lẹ̀. Ojú ni ìmọ́lẹ̀ ara. Ìmẹ̀mí yàtọ̀ sí lójú ẹ̀mí. Ohun tí mo fi yé wa ni ojú ẹ̀mí rẹ, òun ni ìmẹ̀mí yàtọ̀. Òun ló lè rí, ló sì lè mọ̀ ohun tó rí, ló sì lè sọ wípé báyìí kàṣà, báyìí káwòdì. Bẹ́ẹ̀ ni, ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 13, kí ló sọ fún wa ní? Ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ ń fi hàn, nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni. Ohunkóhun tó bá fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni. Nítorí náà ojú ni ìmọ́lẹ̀ ara. Ìmẹ̀mí yàtọ̀ sì ni ìmọ́lẹ̀. Ojú ẹ̀mí torí òun ló ń fi nǹkan hàn ní kedere. Nítorí náà, ó ní nítorí náà ni ó ṣe wípé jí, ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Ìwọ tó ń gbọ́ mi lónìí, lágbára Olódùmarè, lórúkọ Jésù Kristi, Olúwa yóò fún ọ ní ìmọ́lẹ̀ o. Ìmọ́lẹ̀ àgọ́ ara rẹ, ìmọ́lẹ̀ ẹ̀mí rẹ kò ní sọnù. Tó bá ra mi yẹn ṣe, mo ní kò ní sọnù. O gbọ́dọ̀ mọ̀ wípé ìmọ̀ ṣe kókó, nítorí pé ìmọ́lẹ̀ ó ń jẹ́ ká mọ ohun kan yàtọ̀ sí ohun mìíràn. Lóòótọ́ òpin ayé la wà tí ìmọ̀ gbogbo ènìyàn sì ń pọ̀ sí, ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé bó bá tilẹ̀ jẹ́ olódodo tí ìmọ̀ sì ń pọ̀ sí, o gbọ́dọ̀ fàyè gba ìmọ̀ tí ó gbà ọ́ là. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 9. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 9, kí ló sọ fún wa? Ó ní nǹkan kan máa ṣẹlẹ̀ nípa ìmọ̀. Ó ní ẹnu ni àgàbàgebè fi ń pa aládùúgbò rẹ̀, ṣùgbọ́n ìmọ̀ ni a ó fi gba àwọn olódodo sílẹ̀. Àwọn olódodo tí a ó gbà sílẹ̀ ní òpin ayé tá a wà nínú rẹ̀ yìí, a máa gbà wọ́n sílẹ̀ nípa ìmọ̀. Olódodo òpin ayé tá a wà yìí kò gbọdọ̀ jẹ́ aláìlóye, aláìnímọ̀. Ìwé mọ́ tilẹ̀ sọ nínú ìwé Hósíà wípé àwọn ènìyàn mi ṣègbè tó pé wọn kò ní ìmọ̀. Wọ́n náà tó bá jẹ́ olódodo, ó gbọ́dọ̀ ní ìmọ̀ nípa agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀.
ìmọ̀ ìyàtọ̀ tó wà nínú ire àti búburú gẹ́gẹ́ bí ìwé Hébérù ṣe sọ fún wa yẹn. Ìwé Hébérù orí 5 tá a fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí, orí 5 ẹsẹ̀ 11 ohun tó sọ rèé o. Ó ní pé ohun tó wí fún wa rèé, ó ní ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà, àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti mọ ìyàtọ̀ láàrin rere àti búburú. Kì í pé o máa mọ ìyàtọ̀ láàrin rere, o ní mọ ìyàtọ̀ láàrin búburú. Irọ́, o máa mọ ìyàtọ̀ láàrin rere àti kíni àti búburú ni o, nípa agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀. O gbọ́dọ̀ mọ̀, torí pé ní ọ̀nà tó tilẹ̀ kéré jù, o gbọ́dọ̀ lè sọ wípé ìmọ́lẹ̀ rèé nínú gbogbo ògo ìmọ́lẹ̀ òun rèé. O gbọ́dọ̀ lè sọ wípé òkùnkùn rèé nínú gbogbo ògo òkùnkùn rèé. Tí o bá lè sọ ní ọ̀nà tó pé bí nǹkan ṣe rí ipò ohun gbogbo, kò sígbà tí ẹ̀tàn ò ní tàn ọ́ o, kò sígbà tí àwọn ẹlẹ́tàn kò ní tàn ọ́. Bẹ́ẹ̀ ni ẹ wo nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìwé Genesis orí 1 nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run. Kí n sáré kà á fún wa ká tó lọ gbàdúrà. Àwọn ẹsẹ̀ Bíbélì yìí, ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé sì wà ní rúdurùdu, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú. Ẹ̀mí Ọlọ́run sì ń kiri lójú omi, òkùnkùn ti wà lójú ibú, nítorí pé gbogbo rẹ̀ wà ní rúdurùdu. Ó lè jẹ́ pé tí nǹkan bá máa bọ́ sí rúdurùdu, á kọ́kọ́ bọ́ sínú òkùnkùn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ó sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru, àti àṣálẹ́ àti òwúrọ̀. Ó di ọjọ́ kìíní. Ọlọ́run fún ara rẹ̀ ló pààlà láàrin ìmọ́lẹ̀ àti kíni òkùnkùn. Tí ò bá pààlà kò sẹ́ni tá mọ̀ yàtọ̀. Ọlọ́run nìkan tó ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó pé ó mọ̀ yàtọ̀ nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn. Bó tilẹ̀ jẹ́ pé sí Ọlọ́run àti ìmọ́lẹ̀ àti òkùnkùn wọ́n rí bákan náà. Wọ́n rí bákan náà. Mo lè fi hàn wá ní orin Dáfídì yẹn ẹsẹ̀ 139 ọ̀kan mẹ́ta àti mẹ́sàn-án wípé sí Ọlọ́run àti ìmọ́lẹ̀ àti òkùnkùn wọ́n rí bákan náà. So nítorí náà fún àwa tá a lè mọ̀ yàtọ̀, ó ṣe kíni, ó pààlà sáàárín àwọn méjèèjì. Ó pe ìmọ́lẹ̀ ní ọ̀sán, ó pe òkùnkùn ní òru. Bẹ́ẹ̀ ni nígbà tó máa dá ọ̀run wọn ayé, ohun tó kọ́kọ́ ṣe nìyẹn. Orin Dáfídì yẹn, ẹ wo orin Dáfídì ọ̀kan ẹ̀ta àti ẹ̀sán 139, ẹ wo láti ẹsẹ̀ kẹjọ yẹn, ẹ wo bọ́lọ́run ṣe rí òkùnkùn àti ìmọ́lẹ̀. Ó ní bí èmi bá gòkè lọ sí ọ̀run, ìwọ wà níbẹ̀. Bí èmi bá sì tẹ́ ẹní mi ní ipò òkú, kíyèsí ìwọ wà níbẹ̀. Èmi ìbá mú ìyẹ́ apá òwúrọ̀, kí èmi sì lọ gbé níhà òpin òkun. Àní níbẹ̀ náà ni ọwọ́ rẹ yóò fà mí, ọwọ́ ọ̀tún rẹ yóò sì dì mí mú. Bí mo bá wí pé ǹjẹ́ kí òkùnkùn kí ó bò mí mọ́lẹ̀, kí ìmọ́lẹ̀ kí ó di òru yí mi ká. Nítòótọ́ òkùnkùn kì í ṣú lọ́dọ̀ rẹ. Ọlọ́run nìyẹn, òkùnkùn kì í ṣú lọ́dọ̀ ẹ, ọ̀dọ̀ ènìyàn lòkùnkùn ti ń ṣú. Òkùnkùn kì í ṣú lọ́dọ̀ rẹ, ṣùgbọ́n òru tan ìmọ́lẹ̀ bí ọ̀sán. Òru tan ìmọ́lẹ̀ bí ọ̀sán, àti òkùnkùn àti ìmọ́lẹ̀ méjèèjì bákan náà ni fún ọ. Kó yé wa, fún Ọlọ́run òkùnkùn àti ìmọ́lẹ̀ dàbí ìgbà tí a bá rí èèyàn, a bá rí òjìji rẹ̀. Bẹ́ẹ̀ ni tá bá rí èèyàn, tá bá rí òjìji rẹ̀, bí òkùnkùn àti ìmọ́lẹ̀ ṣe rí nìyẹn. Bákan náà lórí níwájú Olúwa. Ó lè jẹ́ pé Ọlọ́run nìkan ló lè ṣe ààlà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni òun ló ti jẹ́ pé Ọlọ́run wo gbogbo ohun tó dá, ó wò wípé dáradára ni wọ́n. Bó wáyé pé Ọlọ́run ló ń lo ìmọ́lẹ̀, tó bá yẹ pé Ọlọ́run ló fàyè gba òkùnkùn tó pé ó fẹ́ já sí dídára ni, mo bá pọ̀ ọ̀tá ni ló fàyè gba ìmọ́lẹ̀ àbí òkùnkùn, yóò já sí búburú, yóò já sí ibi. Lára bá ṣe mọ̀ yàtọ̀ nìyẹn. Nítorí pé ó dàbí ọ̀rọ̀ ìyè àti ikú náà. Ọlọ́run ń lo ìyè fún ohun dídára, ìgbà mìíràn yóò sì lo ikú fún ohun dídára. Àmọ́ ọ̀tá á máa lo ìyè fún ohun búburú, á máa sọ àwọn èèyàn di ìdàkudà, á lo ìyè wọn gẹ́gẹ́ bí ènìyàn sọ wọ́n di ìdàkudà. Ọ̀tá sì máa lo ikú fún ohun búburú. Bí a ó ṣe mọ ìyàtọ̀ wọn nìyẹn. Ó lè jẹ́ pé ìwé mọ́ sọ wípé Ọlọ́run á máa mú kí ohun gbogbo kó ṣe kíni,
kí ó ṣiṣẹ́ pọ̀ fún rere. Ohun gbogbo yóò máa mú kí ó ṣiṣẹ́ pọ̀ fún rere fún gbogbo àwọn èèyàn tó fẹ́ Ọlọ́run tí a sì pè gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ẹ ká wo ìwé Kọ́ríńtì kejì orí kejì yẹn ẹsẹ̀ 14. Kọ́ríńtì kejì orí kejì ẹsẹ̀ 14 kí ló sọ? Ó ní, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nítorí òórùn dídùn Kristi ni àwa jẹ́ fún Ọlọ́run nínú àwọn tí à ń gbàlà àti nínú àwọn tí ó ń ṣègbé. Fún àwọn kan àwa jẹ́ òórùn ikú sí ikú, àti fún àwọn mìíràn òórùn ìyè sí ìyè. Ta ni ó sì tó fún nǹkan wọ̀nyí? Ọlọ́run lè lo ìyè fún dídára, ó sì lè lo ikú fún dídára. Ó ní fún àwọn kan àwa jẹ́ òórùn ikú sí ikú. Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn. Fún àwọn kan àwa jẹ́ òórùn ìyè sí ìyè. Ọlọ́run sì ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Nítorí náà Ọlọ́run á máa fún gbogbo ohun tó bá ń ṣe ní ètò fún lílò sí dídára, ṣùgbọ́n ọ̀tá á máa fún gbogbo ohun tóun náà ń ṣe ní ètò fún lílò fún búburú. Ẹ rí wípé nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 5, ọ̀tá fún ara rẹ̀ sọ fún Éfà wípé nígbà tó ń tàn jẹ wípé ó máa ní ìmọ̀ yìí o, ó máa ní bí Ọlọ́run, wá mọ̀ yàtọ̀ láàrin búburú àti rere. Nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là. Ojú wọn là lóòótọ́, ṣùgbọ́n ó là sí ọ̀nà búburú. Ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Ohun tí à ń fi yé wa lónìí ni pé o gbọ́dọ̀ mọ ipò ohun gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀. O gbọ́dọ̀ mọ ipò ohun gbogbo tó ń gbọ́, ohun gbogbo tó ń fojú, tó ń fetí gbọ́, ohun gbogbo tó ń farakàn, tó ń fọwọ́ kàn. O gbọ́dọ̀ mọ ipò rẹ̀. Ṣé sí rere ni àbí ṣé sí búburú? Ọlọ́run nìkan ló ń lo ìmọ̀ ìmọ́lẹ̀ àti òkùnkùn sí rere. Èṣù á máa lo ìmọ̀ tàbí ọgbọ́n sí búburú. O gbọ́dọ̀ mọ yàtọ̀ yìí. Ohun tí a bá ti ń lò fún búburú kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ohun tí a bá ń lò sí rere nìkan ló wá láti ọ̀dọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ wà ní ohun tó dára àti ohun tó jẹ́ ohun búburú. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ mọ yàtọ̀ yìí. Ìyàtọ̀ yìí ni wípé kí ni ipò rẹ̀? Má jẹ́ kí ojú rẹ̀ ó ṣe bàìbàì, má yẹ kẹ́nikẹ́ni kó fi bọ́ ẹ lọ́wọ́. Kí ni ipò ohun tó ń bẹ níwájú rẹ̀? Ṣé sí dáradára ni àbí sí búburú? Torí gbogbo ohun tọ́lọ́run ṣe, ìwé mọ́ sọ pé kí ni o? Dáradára ni. A sì lè pín gbogbo nǹkan sí ipa méjì. A lè pín wọn sí ìmọ́lẹ̀ tàbí òkùnkùn, ìyè tàbí ikú, dídára tàbí búburú. Orí ọ̀fẹ́ ló ní gẹ́gẹ́ bí agbára ẹ̀mí yàtọ̀ tó ń bẹ nínú onígbàgbọ́, wípé o lè mọ ipò ohun gbogbo, pàápàá ohun tó ń bẹ níwájú rẹ àti ohun tí ó ń ṣẹlẹ̀ sí ọ gẹ́gẹ́ bí ìrírí tàbí tó ń ṣẹlẹ̀ sí ẹlòmíràn, pé ṣé ó máa já sí búburú ni àbí yóò já sí rere. Ohun tí ìdálẹ́kọ̀ọ́ tòní tó dálé lórí nìyẹn. Mo fẹ́ kó lanu láti gbàdúrà sí Ọlọ́run wípé Ọlọ́run mú mi dàgbà nínú òye ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí, mú mi dàgbà nínú rẹ̀. Jẹ́ kí agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kó kúnnù mi. Jẹ́ kí agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kó kúnnù mi. Jẹ́ kí n mọ ohun gbogbo bí wọn náà ṣe mọ ohun gbogbo, láti fi ayé mi láti lè fi wò ọ́. Ohun gbogbo tó ní ṣe pẹ̀lú mi jẹ́ kí n mọ̀ ọ́, jẹ́ kí n lóye rẹ̀. Má jẹ́ n ṣiṣẹ́ nínú òkùnkùn, má jẹ́ wà nínú òkùnkùn. Jẹ́ kí ó yé mi, jẹ́ kí n lóye rẹ̀. Má jẹ́ kí ọ̀tá ó tàn mí o. Má jẹ́ kí wọ́n fi ire pibi fún mi, má jẹ́ kí wọ́n fi ibi péré fún mi. Ó yá, gba àdúrà yẹn sí Ọlọ́run. Gba àdúrà yẹn sí Ọlọ́run. O nílò àdúrà yẹn, pàápàá wọ́n tó ń bẹ nínú ayé tó sì fẹ́ lékè nínú ayé yìí. Gba àdúrà yẹn dáadáa pé Olúwa mú mi dàgbà nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Gbé agbára ìmọ̀ ẹ̀mí yàtọ̀ wọ̀ mí lọ́tun. Má jẹ́ kí ọ̀tá tàn mí. Má jẹ́ kí ó rọrùn fún ọ̀tá láti yàn mí jẹ. Lábẹ́ bó ti wù kó rí, má jẹ́ kí ó rọrùn fún ọ̀tá láti yàn mí jẹ. Jésù Kristi Olúwa wa. O ti gbọ́ mi lónìí, o ti fàyè rẹ fún Jésù. Àkókò rẹ rèé o. Má jẹ́ kí ọjọ́ òní ó lọ láì ṣe ìpinnu fún Jésù Kristi. Mo fẹ́ kó gbàdúrà ronúpìwàdà yìí tẹ̀lé mi, kó o fi fàyè rẹ fún Jésù, kó o fi bọ́ sínú ìjọba Ọlọ́run, ìjọba ìmọ́lẹ̀, kó o fi di ọmọ Ọlọ́run nítòótọ́. Sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi o, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Mo gbà ọ́ gbọ́ tọkàntọkàn. Mo gbàgbọ́ pé lóòótọ́ ló wá sáyé láti kú fún mi àti kú fún gbogbo ènìyàn. O sì jíǹde lọ́jọ́ kẹta. O gòkè rí ọ̀run láti jókòó sọ́wọ́ ọ̀tún bàbá. Láti òní lọ, mo jẹ́wọ́ rẹ tọkàntọkàn
ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè kí ẹ sọ mí di àtúnbí. Mo kọ èṣù sílẹ̀, mo kọ ayé yìí sílẹ̀, mo sì kọ ara sílẹ̀. Mo ṣe tán ń pinnu láti tẹ̀lé ọ títí ọjọ́ ayé mi. Ràn mí lọ́wọ́ láti sìn ọ́, láti wù ọ́ títí ọjọ́ ayé mi. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó bá gbàdúrà ní tòótọ́ tọkàntọkàn, mo gbàgbọ́ nínú ọkàn mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sì ṣe sọ tí ò sì lè yẹ̀ láéláé wípé o ti di àtúnbí. Agbára Ọlọ́run ti ṣíjú bọ̀ ọ́, ohun gbogbo ti di ọ̀tun, ohun àtijọ́ ti kọjá lọ. Mo gbàdúrà fún ọ wípé adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo àìlera, àìsàn tàbí ohun ibi tó bá wà láyìíká rẹ, tó bá nínú ayé rẹ, nínú àyànmọ́ rẹ, lágọ̀ọ́ ara rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Mo pàṣẹ ìwòsàn fún ọ. Mo pàṣẹ ohun gbogbo kó di ọ̀tun fún ọ. Mo pàṣẹ ohun àjọ kó kọjá lọ. Tá a bá rí àwọn ìwàkiwà kan tó ti di bárakú mọ́ lára tí ó jẹ́ ìwà ìparun, ó fi ayé rẹ sílẹ̀, ó sọ agbára rẹ nù, ohun gbogbo di ọ̀tun fún ọ láti òní lọ. Lórúkọ Jésù, mọ́ kó máa ṣamọ̀nà rẹ, kó tọ́ sọ́nà, kó dàgbà nú ẹ̀mí, kó mọ Ọlọ́run Ẹlẹ́dàá rẹ gẹ́gẹ́ bí bàbá rẹ. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kó kọ sí mi, kó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ló fayé rẹ fún Jésù. Jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ ló bá Jésù pàdé nípa iṣẹ́ ìránṣẹ́ wa. Káwa náà kó lè gbàdúrà fún ọ, ká lè dapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí, ká lè tọ́ sọ́nà. Bẹ́ẹ̀ ni, jẹ́ ká mọ̀ ayọ̀ ń bẹ lọ́run fún wọn tó bá ṣe ìpinnu yẹn. Ayọ̀ ń bẹ lọ́run, ó sì ń bẹ láyé nítorí tirẹ̀. Gbà mí gbọ́sà, ọ̀rọ̀ Ọlọ́run ni kò yí padà. Ìwọ tó bá mú ọrẹ wá tó fẹ́ fi fún Ọlọ́run, àsìkò rèé láti fi ọrẹ rẹ fún Ọlọ́run. O lè fi ọrẹ rẹ fún Ọlọ́run bó bá ṣe wù ọ́. Kì í ṣe àfipáṣe. Onídídùn ọlọ́rẹ̀ lọ́lọ́run wá o. Ṣé pẹ̀lú ìgbàgbọ́, ṣé pẹ̀lú onídídùn. Ọrẹ ọjọ́ Olúwa, ìdámẹ́wàá rẹ, ọrẹ wòlíì. O fẹ́ kí Ọlọ́run bẹ ṣẹ́ ogun ayé, ogun ọ̀tá, o fẹ́ fọrẹ́lẹ̀, nítorí yẹn o lè fọrẹ́lẹ̀. Kò sóhun tó lè fi ọrẹ lẹ̀ fún o, ṣùgbọ́n kó wá láti inú ọkàn rẹ wá, kó sì wá láti ìgbàgbọ́ rẹ wá. Kò ń ṣe àfipáṣe o. Ìwọ tó bá fi ọrẹ lẹ̀ lónìí tí o sì ń darapọ̀ mọ́ ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yìí nípa fífi fúnni tó ń fi ohùn ní rẹ̀ bu ọlá fún Ọlọ́run lórí pẹpẹ yìí, nínú iṣẹ́ ìránṣẹ́, nínú ìpè yìí. Lórúkọ Jésù, Ọlọ́run kó darapọ̀ mọ́ ètò owó rẹ o. Ọlọ́run kó darapọ̀ mọ́ ètò iṣẹ́ rẹ. Ọlọ́run kó darapọ̀ mọ́ ètò okòwò rẹ. Mo pa á láṣẹ, o ní ṣaláìní ohun tó dára. Mo pa á láṣẹ, owó kó bu ọlá fún ọ, ọrọ̀ kó bu ọlá fún ọ. Ibikíbi tó bá kọjú sí, ìṣúra kó ṣíjú bọ̀ ọ́. Àǹfààní tó ń bu ìṣúra ńlá, ìṣúra tí ń múni lékè nú ayé, lórúkọ àǹfààní yẹn kó dé bọ́ lálejò. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí tó ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ ohùn yìí, mo gbàdúrà fún ọ lórúkọ Jésù tọkàntọkàn. Ọlọ́run kó súre fún yín. Ọlọ́run kó súre fún ọ. Ó yá lọ bá ire pàdé. Ire kó yí ọ ká lọ́sẹ̀ yìí. Iye kó rí ọ ká lábẹ́ bó ti kórè. Gbogbo ọwọ́kọ́wọ́ tàtà bá fẹ́ náà lòdì sí ọ, ọwọ́ yẹn kó gbẹ dànù o. Àwọn tó retí kí ibi kó ṣẹlẹ̀, tó retí láti gbúrò ibi nípa tirẹ̀, wọ́n á retí lásán. Ní gbúrò ibi nípa tirẹ̀. Ògo Olúwa kó yí ọ ká. Agbára Olúwa iná ẹ̀mọ́ kó yí ọ ká. Ibi kankan ò ní dé bá ọ lábẹ́ bó ti wù kórè. Ọlọ́run yóò tọ́ ìṣiṣẹ́ rẹ. Ọ̀sẹ̀ yóò fọ rere fún ọ. Ọ̀sẹ̀ yóò yayọ̀ ìṣẹ́gun. Ọ̀sẹ̀ yóò borí ọ̀tá. Lábẹ́ bó ti kórè, gbogbo èròǹgbà rẹ ní rere, àfojúsùn rẹ ní rere, lórúkọ Jésù Kristi yóò wá sí ìmúṣẹ. Ìsọtẹ́lẹ̀ rẹ yóò di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Ìlérí rẹ yóò di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A máa tẹ̀síwájú nínú ohun tí Ọlọ́run tọ́ wa tó sì ń fi kọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀. Má yẹ ká pàdánù ẹ, má yẹ ká ṣe kíni ká pàdánù ẹ. Ká sọ fún àwọn ènìyàn tí ò tí mọ̀ nípa wa, tí ò tí gbọ́ nípa wa. Ká sọ fún wọn pé ìjọ orí afẹ́fẹ́ yìí kò ṣe é mánì ni, kò ṣe é mánì ni. A gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn ní gbogbo ọjọ́ ìsinmi. Ọlọ́run á sì bùṣe fún wa. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, dàpọ̀ tí ẹ̀mí mọ́ tí ó sọ̀kalẹ̀ kí máa bá wa gbé láti sin lọ àti láéláé. Àmín, àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.